ó ti doníworo síworo ẹ wá gbọ́ èsì tí mo máa dé sí èyí tó fún bàbá rẹ̀ nígbà tó pariwo síta wípé mọ́mà ò tọ́jú òun. àní ẹ̀yin bàbá abímọmọ wò ẹ súnmọ́ bí ẹ wá kọ́gbọ́n. ẹ̀yin tẹ́ ẹ bá ti wo apá kínní ẹ lọ sí orí péjì wa ẹ rí apá kínní bẹ́ẹ̀ níbi tí bàbá mọ́mà dé sí èyí tó ti sọ̀rọ̀ kalẹ̀ ẹ̀yin tèmi àti màmá rẹ̀ ó gbẹnu tán o. ẹ jẹ́ ká gbọ́ èsì èyí tí mo máa dé sí èyí tó fún bàbá rẹ̀ eléyìí pọ̀ o eléyìí ga o ó gbẹnu tán. nǹkan tẹ́ fẹ́ gbọ́ ní àárọ̀ yìí yẹn ẹ̀yin kọ́ lẹ bí mi yes ṣe expect pé kẹjẹ níbi tí ẹ ṣe sí mi táwọn lè fọ́ sí ẹ. ìyẹn ò dẹ̀ kan yìí bí tó bá mi ní kí wọ́n bàbá mi sí ẹ̀yin kọ́ lẹ bí mi tó bá bí mo tẹ́ fẹ́ gbọ́ nìyẹn. forget about it jẹ. no kò yẹ kó ká yín lára báyìí náà kò yẹ kó dùn yín ṣé ibi téèyàn bá ti ṣẹ́gun sí síbẹ̀ ṣé èèyàn máa ń jọba ibi téèyàn bá ṣẹ́gun sí síbẹ̀ ni ṣé ibi téèyàn bá ṣe sí ok gbàtẹ́ wá gbé mi wá sórí afẹ́ ẹni sùúrù gbàtẹ́ gbé mi wá sí orí afẹ́fẹ́ ṣé owó tí ò sí kan pa mí mi ò tọrọ jẹ lọ́wọ́ ẹ láti jọ tó ti make owó ẹ ló ló fún mi sọ ẹyọ tó fún mi kí o pa mí ìyá ẹ ló bá mi bọ ọmọ mi àtàwọn ìyàwó mi ó bàjẹ́ idiot ni ẹ ọ̀ kọjá ẹ̀gbọ́n débi tó fẹ́ kọ́ ẹ. Dádì ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ̀yin lẹ gbé wá sọ online ẹ ti sọ ti yín ẹ jẹ́ kó sọ ẹni sọ yẹ kí n sọ̀rọ̀ tó bá gbé nǹkan tẹ́ fẹ́ gbọ́ nìyẹn mo ti sọ fún yẹn kó ní dádì mi tó pé kẹ́ ṣe sí ibi tí ẹ ṣe sí kẹ́ jẹ́ ń bẹ̀ ẹni sùúrù ìjọ wo ni mo rí nǹkan tẹ́ ok kí lẹ lè tọ́ka sí pé ṣe nínú láìfù mi gogogogo pàtó ẹ wá sọ pé ó tó àsìkò kan tí mo fẹ́ ṣe kinní kan tí n bá ṣe tí n bá ṣe ìgbà tí kinní ẹ̀ bá mú mi lára ni màá rántí pé mo ní dádì ẹ tẹ̀ jẹ́ kó mú mi lára náà ẹ jẹ́ kó mú mi lára náà ok ẹ jẹ́ ká tún wá ru ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká dá padà sí wípé tó bá jẹ́ wípé wọ́n kó handcuff sí ọ̀tá mi lọ́wọ́ ní ọ̀la àbí wọ́n sọ wípé ọ̀tá mi ó pa èèyàn ní ọ̀la ṣé ẹ lè bọ́tà tẹ sọ wípé ẹ̀yin lẹ bí mi ṣé ẹ lè bọ́tà wípé ẹ̀yin ni dádì mi ẹ lè bọ́tà náà àbí tó wọ́n sọ pé kọ̀ọ̀kan ṣe ọ̀tá mi ní ọ̀la ṣé ẹ lè bọ́ síta wípé ẹ̀yin lẹ bí mi pé ọmọ yín gangan nìyẹn ẹ lè sọ so ìgbà tó wá gbọ́ pé wọ́n pè mí sí dáadáa wọ́n pè mí left and right nǹkan tí mọ́mì mi wọ́ọ̀tì ni mo ṣe fún wọn mi ò ṣe nǹkan burúkú tó bá yẹ pé bí mo ṣe ní lọ́wọ́ mi ò ṣe sílẹ̀ mi ò ṣe fẹ́ bí ayọ̀tọ̀ nìyẹn àwọn ẹbí mi ò lálàṣì nǹkankan mọ́mì mi ò lálàṣì mọ́mì mi ò lè pè mí lẹ́ẹ̀kan kí n sọ wípé kí ló dé tí wọ́n ṣe ń pè mí láyé ta ni mí mo fẹ́ rí ìbínú Ọlọ́run mo mọ òfin tó wà nínú kéèyàn má tọ́jú ìyá àti bàbá ẹni tí mo gba kurukuru mọ́ mọ́mì mi ó ní ẹ̀kọ́ tí mo tún bá ń pò láàárọ̀ pé mi fẹ́ rí fídíò mọ́mì mi lórí péjì mi ìfẹ́ ní ti ń drag fún mọ́mì mi mo set fún wọn ní tí bá rí fídíò mọ́mì mi lórí péjì èèyàn máa wọ DM bá mi yọ fídíò yẹn kúrò lórí péjì mọ́mì má post mọ́mì mi no ẹ jẹ́ kí mọ́mì mi máa ṣe má involve mọ́mì mi sínú ọ̀rọ̀ mi ẹ jẹ́ kódà máa ṣe tiwọn ẹ jẹ́ kódà máa ṣe tiwọn tí ẹ bá tọ́jú mi kí lèèyàn jẹ tí òun tó àfọlá Ọlọ́run òun náà ẹ wo bẹ ṣe ń sọ òun náà lè tún sọ lórí live láàárọ̀ ẹni fún mọ́mì mi ni mo jàjẹ ẹni tó tọ́jú mi ta ni mo fẹ́ jọ tẹ́lẹ̀ ṣáárà ta ni mo fẹ́ jọ ni ẹni tó tọ́jú mi ni máa jọ wàhálà mọ́mì mi pọ̀ jù kí n sọ wípé báwo ni tí wọ́n ṣe jẹ́ tí bá gbogbo nǹkan tí mo kó jọ ní ọjọ́ tèmi tí bá yí padà kúrò lórúkọ mọ́mì mi lónìí mọ́mì mi tó bẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ ẹ tún wá gbé ọ̀rọ̀ ìyàwó yín ẹni kíní kan ṣe kíní kan ẹ rántí ọjọ́ tí mo pè yín pé dádì mi mo fẹ́ gbé ṣúra kì lọ́dọ̀ yín gbà tí mi ò tiẹ̀ tí ì di pé mo fẹ́ dìkọ̀ tí mo dé lẹ́ni ẹ̀ kí máa bọ̀ kí wá gbé mo dé ọ̀dọ̀ yín tán ìyàwó yín gbé kúrò lẹ́ni ìyàwó yín lónìí òun lónìí kí tó kúrò ní ẹ̀sìn pé ìyàwó yín lónìí ṣé rántí sọ fún wọn lórí live àbí ìgbà tí ẹ ra aṣọ ìgbà tí ẹ ra aṣọ fábúrò mi tó di ọ̀rọ̀ jáńpó tó ọ̀rọ̀ lẹ́nu ẹ̀yà àti àbúrò mi tó padà sọ fún mi pé raṣọ fún Jíbọ́lá mo sọ fún yín Ọlọ́run ló mú iṣẹ́ raṣọ ẹ̀ tí ẹ raṣọ fún mi lágbádá lè raṣọ fún ẹ sọ wípé ìfún mọ́mì mi ni mo jájẹ so kí wọ́n lè expect látọ̀dọ̀ mi still yet náà ìjọ tí mo gbé mọ́tò wá sọ́dọ̀ yín èmi ni mo kọ́ mọ́mì mi ẹ jẹ́ ká lọ sórí dádì mi pé kí múnà ọkọ mi kàn fà sí wọn ni ó tún wá jẹ́ mọ́mì pé mo ṣe gbà léńgbà yẹn obì tó fẹ́ kú sórí ọ̀rọ̀ lọ́rọ̀ ṣóò láì tí kò máa gbọ́ o bí mo ṣe sọ fún mọ́mì ní pé mo lọ sí ọ̀dọ̀ mo dí ọ̀dọ̀ yín jọ yẹn ṣẹ́yìn lẹ pè mí ni mo máa fún yín nọ́mbà mi torí mi lè jẹ́ kí family problem kó pa mí dànù mi lè jẹ́ kí family problem pa mí dànù ó tọ́ ni tí wọ́n mi bá pè mí jù gan gbà mí bọ̀ máa máa pè ìpadà tí bá ti ṣe kíni máa pè ìpadà èmi náà struggle ni wọ́n mi dé understand mi ì bá wọn lọ fà kí má mi sọ fún mi lẹ́nìí wípé mọ́mà gbogbo nǹkan tó ní ní ayé ẹ̀ lẹ́nìí gbogbo nǹkan tó ní ní ayé ẹ̀ lẹ́nìí yí padà sí orúkọ àwọn ready láti ṣe ẹ̀ wọ́ọ̀tì ẹ̀ náà ṣé ibi tí ẹ̀ ṣe sẹ́fẹ́ wá jẹ́ mẹ́rin ṣé ń price mi ni ṣé ìgbà tí wàá gbé mi wá sí online sí ok online ló fẹ́ sọ bí mo fẹ́ náwó àpò mi fún mi ṣé online ló fẹ́ sọ bí mo fẹ́ ṣe àtẹni tí mo fẹ́ ṣe fún àtẹni tí mi ò ní ṣe fún ṣé online ló fẹ́ sọ ẹ fọ́ ní gànṣà owó tí ò sí kọjá díjẹ́ kan ò lè gbà tí wàá sọ fún yín pé mi ò ní nìyẹn Ọlọ́run dẹ̀ ní jẹ́ kí lóògùn tí máa sọ pé mi ò ní fún ẹ̀yin gangan ni mi ò ní fún ṣùgbọ́n fún mọ́mì mi ó wà fún wọn
ẹ wá ń sọ ẹ di ọ̀rọ̀ sọ ẹni pé tèmi bá pé wọ́n ní kí wá ṣe nǹkan kan mo ní kí wá ṣe nǹkan kan mo ṣe kinní kan mo ṣe kinní kan. mọ́mì mi ò ẹ mọ̀ pé mọ́mì mi wọ́n sí nídìí òrìṣà ńlá bí kí lórúkọ mọ́mì mi ò sí ẹni tí ń pa ẹ̀ mọ́mì mi ò ń ṣe òrìṣà ńlá so ìgbà tí wọ́n ṣe fún mi ní ọ̀gá mi gangan ló tún sọ fún mi ni pé dáṣọ Fọlákẹ́ nǹkan tó ń ṣe wọ́n máa yìí bóyá kẹ́ tún fi ti kẹ́ tún ṣe òrìṣà ńlá fún náà láfi wá yín kan tí ò bá ṣe nǹkan tó ṣẹlẹ̀ ṣàfi wá yín kan ni àbẹ́yìn gan rántí pé Désọlá wà níbí kan ni ẹ̀ẹ̀mẹ́ tó ń jẹ́ Désọlá ẹ wá fi ṣírò rí pé tó bá yẹ pé ẹ wá ń gbọ́ pé mo máa ṣe kinní kan ọ̀tá ìjàlè lánàá wọ́n ṣe kinní kan ṣẹ́yìn lè bọ́ta pé ìdájú mi ni ẹ wá ní fámílì yín kan wọ́n fẹ́ jáde wọ́n fẹ́ ṣé ìyáwó lè wo ojú èmi yìí kó bá mi sọ pé kinní kan fẹ́ ṣòun àbí ẹbí yín mélòó ló gbà wá tira ẹbí yín mélòó ló gbà wá tira torí ẹni tó gbé yín wá sí kóòtù bíbá yìí wọn ò bá yín ro ẹjọ́ yẹn dáadáa wọn ò ro dáadáa torí yẹn fẹ́ group page ẹni táyé lómi kúṣu tó ti dojúrú ó fẹ́ group page wá interview yín èyí náà wá ń dànù bí omi ṣanwó. mo ibi tẹ wá yìí ó ti kéré jù o it's better kẹ́ lọ sí Oríyọmí Hamzat ibi tó lè pè yín nìyẹn. bí owó tí ò sí jẹ̀díjẹ̀dí kan ò lè gbà 5 naira tó kéré jù mo wá ń jọ yẹn mo sọ fún yín pé dáàdì mi kò só lọ mi ní pé bọ̀ tíjọ́ tí bá ti padà wá máa wá sọ́dọ̀ yín ẹ bèrè lọ mọ́mì mi tí bá wá sí lọ́dọ̀ mọ́mì mi lọ́ọ̀jì ni máa lọ sùn torí kò sí network ní ọ̀dọ̀ mọ́mì mi tí bá dé ọ̀dọ̀ wọn mo dé wá sọ fún jẹ́ iṣẹ́ wá pọ̀ lọ́rùn mi mo ní kákàkiri láti ibì kan síbì kan mo tún tuntun nínú ẹ̀ náà mo tún wá sọ́dọ̀ yín mo dáàdì mi kò só lọ mi but ẹ bá manage 50,000 yìí ẹ bá manage 50,000 naira yìí mo ṣe tèmi fọ́lọ́run ni tó bá yẹ pé lóòótọ́ mọ́ èmi jẹ́ èèyàn burúkú bí ẹ ṣe ń sọ pé ìyá mi ni mo fi kíní kan jọ ìyá mi ni mo fi kíní kan jọ bí mo sọ pé mo ń bọ̀ lọ́dọ̀ yín bọ́ mi máa confuse ni lẹ́yìn Ọlọ́run mi mọ́ èmi sọ̀rọ̀ Ọlọ́run mi kékeré tó lè bá mi sọ̀rọ̀ tí máa yarí mọ́ èmi tún ni mo tún gbé fún nísìnyí tẹ́wá rí pé wọ́n pe Désọlá left and right wọ́n pe Désọlá left and right ẹ wá bọ́tà ẹ wá ní Désọlá ọmọ yín ni Désọlá ọmọ yín ni who does that nǹkan tẹ́ fẹ́ gbọ́ ni mo ti sọ fún yín ẹ fẹ́ kí n pẹ́kọ̀ bànújẹ́ fún yín ni mo lè ti sọ fún yín pé nǹkan lè bí mi ṣó tọ́ ẹ̀mọ̀ pé wá fira yín ṣẹ̀sì online ni ẹ ní try mi o ọ̀tọ̀ ni wípé mi ò ṣe fún ilé o tó bá yẹ pé mi ò tọ́jú mọ́mì mi ayé ọ̀tọ̀ nìyẹn o ló bá sọ pé yẹn kò tọ́jú ilé kò tẹ́jẹ́ bí wọ́n mi gbádùn mi pàṣípàṣẹ o ọ̀tọ̀ ni mo sọ fún yín o. mama ó ti tó ìtòsọ yẹn náà tó tútù kí lórí sọ sí gbogbo ètò wa nílẹ̀ ṣé o ní nǹkan tó ìfẹ́ sọ àbó ti tán. èmi ò ní kankan tí mo fẹ́ sọ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ mọ́ but àwọn èèyàn ló misquote mi o. This is not what I had in my intention. This is what happened. Molushe Sisha and Gomi. This person we are talking about, I've known him, Muti Monwo, as far back as 7-6 years ago. He love fish business. Wait, let me talk, please. Let me explain myself. Because wait, ọmọ pé ìgbà mi wà ibi tó bá yẹ kí ní sùúrù jẹ́ sọ fún ọmọ pé ìgbà mi ibi tó bá yẹ kí wait èmi fẹ́ máa lọ mi ò bá yín láì gbogbo ẹjọ́ ilé ṣorí mo kàn sọ fún ẹni ọmọ pé ìgbà mi ibi tó bá yẹ kí èèyàn ti bá ọgbọ́n kí èèyàn bá àgàn bẹ́ẹ̀ ó máa ń dùn yàn gan ẹlòmí kọ́ lè dàgbà kó má dà ní láti agbára ojú ọkọ̀ àwọn sí mama èmi ò jẹ́ wọn online èmi ò jẹ́ wọn online kò sí ọ̀pọ̀ tẹ́fi followers ṣe anything. Mama o ti sọ more than enough. I will say don't say anything. Ma mo fẹ́ sọ̀rọ̀ tèmi kémi máa lọ fẹ́ sọ̀rọ̀ tèmi kémi máa lọ mo ń sún lójú òun lọ ti gbé jí mi so mo kàn ní kí n sọ fún ẹni àwọn fídíò mi tó wà lórí page yẹn tó ti lọ rojọ́ wípé kọ bọ́tà kọ́ tọ́jú bàbá wọn kọ́ ṣe kíní kan kọ́ wá sùn divine bàbá mo dẹ̀ ti wá sọ ẹni tí dáàdì mi jẹ́ fún ẹ pé wọn kì í ṣe àwọn kọ́ ni bàbá mi mo dá bàbá mi mọ̀ mo ṣẹ́ ti ẹ̀mọ ọdún tó bí mi in the first place ṣẹ́mọ ọdún tó bí mi ṣẹ́mọ year mi ṣẹ́mọ month mi ṣẹ́mọ ọjọ́ tí mo jẹ́ nínú month like ẹmọ date mi nínú month ọmọ oṣù wo ni mi ṣe lè sọ ọmọ oṣù tí mo jẹ́ ṣẹ́mọ bí mo ṣe lọ primary school tí mo lọ secondary school kó tó di wípé mo dúró ní 311 Ọlábísí Ọ̀nàbànjọ ṣẹ́mọ bí mo ṣe ẹ máa sọ kíní kan wípé ẹni ṣú gbàgbé ẹni kò rántí èmi lè gbàgbé èyí tẹ́ sọ ní gbogbo school tí mo lọ yìí èyí lè ràn mí létí pé báyìí lẹ sọ nínú ẹ̀ lẹ́yìn mọ́mì mi sì tún ni o lẹ́yìn mọ́mì mi sì tún ni o mọ́mì mi ní ilé ní lọ́la ní gbogbo ọjọ́ gbogbo ní ìdẹ̀lẹ́ bá fi bí ṣú ìyá yẹn láyé torí ìgbà tí òjò ń pa igún mi ìyá mi ni mo rí kò sí latest food tó jáde ní ẹ̀ní kó tó di pé mi náà dẹ̀ ń tó padà ra fóònù fúnra mi kí fóònù jáde lẹ́ni mo máa fi scope gbowó jáde lọ ọmọ èmi nìkan mi máa parọ́ fún wọn fóònù mi jábọ́ sómi ọmọ fóònù jábọ́ sómi kẹ̀ tó mẹ́mọ́ kò máa ṣe TikTok mẹ́mọ́ kò mú like fídíò gan ìmọ̀ àti ìṣàlàyé ọkọ̀ bẹ̀rẹ̀ TikTok tẹ́lẹ̀ tájọ́ ń ṣe ìmọ̀ àti ìṣàlàyé ṣe fídíò yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ tọ́lọ́ ń gbà fún mi ẹ wá ní pé kí wá ní owó lọ́wọ́ náà tán kí wá sọ wípé báwo ni tí mọ́mì mi ṣe fẹ́ jẹ ìgbà tí wọ́n fẹ́ rí ìbínú Ọlọ́run tó bá yẹ pé yìí náà ẹ ṣe fún mi ni kò sí nǹkan tí yàn jẹ tán
kò sí nǹkan tí òun tó àfọlá Ọlọ́run ni mo mọ̀ pé bá ṣe ń ṣe fún yín ẹlẹ́dàá yín á máa pèsè fún mi but àdúrà mọ́mì mi lásán mo fọ̀rọ̀ yín ṣírò wípé ẹ̀ sí ní ayé mọ́ ni mo ò ní parọ́ fún yín mi ò mọ bó ṣe máa ń gbé ọ̀rọ̀ sínú no máa ń sọ bó bá ṣe ní gẹ́lẹ́ ni mi ò ń ṣe fake eye like máa sọ̀rọ̀ kí máa ṣe ojú ayé no mi ò ń ṣe ojú ayé. mama jọ take care easy torí àwọn tó máa gbé nǹkan tó bá ń sọ take care easy. àwọn ọlọ́fà gbé àwọn wá sọ̀rọ̀ ṣé mi wá dọ̀ ẹjọ́ sọ̀rọ̀ káwọn ọkùnrin mi náà lè kọ́ lè lẹ́nu ẹjọ́ sọ̀rọ̀. ẹ̀yin fúnra yín lẹ gbéra yín wá síta èmi kọ́ ni mo wá gbọ́jú ẹjọ́ kó express ara ẹ̀ náà it's a normal thing. èmi kọ́ ni mo sọ̀rọ̀ bí ọ̀rọ̀ tèmi ṣe rí ni mo sọ yẹn bí ọ̀rọ̀ tèmi ṣe rí lèmi ṣe gbé ọ̀rọ̀ yẹn jáde wá síta no èmi ò ń ṣe kinní no eléyìí ò ń ṣe àsọtán ṣé mi mo gbé wọn wá síta ni àwọn lọ́wọ́ dragi mi ń tà nítorí nǹkan tí ò yé mi gbogbo ni pé ṣé di dragging ẹ wá dragi mi yìí òun ló fẹ́ yọ 100 naira jáde lápò mi nàbí 50 naira 100 naira 50 naira tó kéré jù kò yọ jáde ẹ tún worst ọ̀rọ̀ sí ni mi parọ́ fún yín ẹ worst ọ̀rọ̀ sí ni mọ́mì mi ẹ lè pè wọ́n bó ti sọ pé mo ṣe kíní kan tó gbogbo àwọn ẹbí mi ń jẹ lára mi àwọn ẹ̀gbọ́n mọ́mì mi ń jẹ torí mọ́mì mi lábùrú mọ́mì mi lásìgbọ̀n àwọn ẹ̀gbọ́n mọ́mì mi ń jẹ kò sígbà tó bá pè mí ti máa nínú mọ́mì mi kò fún àrẹ gan kí tó lè gbélé dúró fún mọ́mì mi mi ò ń ṣọ́ àfibíṣọ́ lórí ọmọ mọ́mì mi wọ́ ọ̀tẹ̀ wọ́n dísàvẹ̀ mọ́mì mi wọ́ ọ̀tí ẹ̀ wọ́n dísàvẹ̀ mọ́mì mi mo choose mọ́mì mi first ni tẹ́ bá ṣàdúrà fún mi àdúrà mọ́mì mi lásán ó ti dúró láyé ọ̀tọ̀ lórí mi tó bá yẹ kó máa sọ pé yẹn bàbá èèyàn tẹ́ bá ṣàdúrà fún yẹn ayé èèyàn lè lójútùú kò yẹ kí tí débi tí mo dé lọ́jọ́ tèmi. So dragging yìí ṣe kò yé mi I don't even know what to say anymore. Nǹkan tẹ́ fẹ́ ni mo ti sọ fún yẹn ti bèrè pé ṣé ẹ̀yin kọ́ ni dádì mi mo dẹ̀ ti dá yín lóhùn ni pé ẹ̀yin kọ́ ni dádì mi ṣùgbọ́n pé kẹ́kẹ́ bá máa sọ pé táwa ni dádì ẹ̀ má wulẹ̀ bọ́dà láti mọ̀ yẹn dádì mi ọgọ́ fún àwọn tí ń gbádùn ara wọn bí tó wà yẹn dádì mi gọ́gọ́ fún àwọn wọ́n ti ń gbádùn ara wọn bí tó wà yẹn so bọ́dà kí n ṣẹlẹ̀ pàmìtì kí n máa lọ. ó dàbọ̀ máa lọ. wàá bá mi lọ yọ fídíò mi tó wà lórí péjì kúrò fídíò yẹn gọ́gọ́ ló lè tún fa wàhálà fídíò yẹn ló lè tún fa wàhálà torí àwọn fáǹsì mi wà lórí bíbá yìí wọ́n dẹ̀ ṣe rí pé bí mo ṣe ń kún bára ṣe ti bínú mi ṣe ń bàjẹ́ bí mo sọ̀rọ̀ fún yín ara nìkan wọn kọfí àkáǹtì ẹ̀kọ́ fi pa ilẹ̀kùn mi ìdẹ̀ fẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn mi ìfẹ́ kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ látọwọ́ mi no bá mi yọ fídíò yẹn kúrò ní ọwọ́ ìrọ̀rùn ìjọ torí Ọlọ́run bá mi yọ kúrò ní ọwọ́ ìrọ̀rùn. èmi ò jẹun lórí TikTok lọ sọ fún wọn kó bring àkáǹtì down kò sí kò tí fẹ́ fẹ́ àkáǹtì ṣe lọ sọ fún wọn kí wọ́n bring it down.